Ìròyìn láti iléeṣẹ́ àtótó-arére online TV. Èmi ò bẹ̀rù àjọ Efcc o torí mi ò lẹ́bọ lẹ́rù, Obaseki ló sọ bẹ́ẹ̀. Gómìnà Godwin Obaseki tìpínlẹ̀ Edo ti sọ wípé òun ti ṣetán láti yọjú sí àjọ Efcc ní ìgbàkúìgbà tí wọ́n bá pe òun láti wá ṣèṣirò lórí ọ̀nà tí òun gbà lo ọdún 8 nípò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà. Obaseki ló sọ ọ̀rọ̀ yìí lọ́jọ́rú nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn àṣeyọrí tí ìṣèjọba rẹ̀ ti gbé ṣe, níbi tó ti wí pé òun ṣetán lópin ìgbà tí òun kò lẹ́bọ lẹ́rù, tí òun kò sì ní ìdí kankan tóun yóò fi máa fi ara pamọ́ láti jẹ́ ìpè àjọ Efcc. Gómìnà tó ń fi ipò sílẹ̀ ọ̀hún ló tún ṣàfihàn ìgbàgbọ́ rẹ̀ wípé ìpèníjà àti ìlàkàkà tó wà lágbo òṣèlú ló ṣì kejì wíwá ojútùú sí ìpèníjà eléyìí tó ga tó sì gàgàrà tó dájú kọ orílẹ̀-èdè Nàìjíríà. Mi ò bẹ̀rù àjọ Efcc o torí pé mi ò lẹ́bọ lẹ́rù, Obaseki ló sọ